A kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tẹ́ tí wò mí tẹ́ tí ń gbọ́ mi. Orúkọ tèmi ni Dáre Adésopé tí mo jẹ́ ààrẹ fún ẹgbẹ́ Oòduà People's Congress Reformed. Tí àyàn sì mọ̀ mí sí ambassador fún gbogbo ẹgbẹ́ OPC jákèjádò gbogbo àgbáyé. Àwọn olólùfẹ́ mi tún máa ń pè mí ní ìmọ́lẹ̀ Oòduà. Oòduà gbé gbogbo wa. A kú òǹgbẹ lọ́tún lósì àti àwa mùsùlùmí ni àti àwa kìrìsìtẹ́nì ni. Gbogbo ẹ ti papọ̀ mọ́ra wọn lásìkò yìí. Àdúrà ló dẹ̀ máa ń gbà, agbára kọ́, gẹ́gẹ́ bá yẹn máa ń sọ nílẹ̀ káàárọ̀ oòjíire. Àdúrà gbogbo wa gbà, á ṣe Èdùmàrè. Ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ àwẹ̀ náà á rẹ̀yìn ẹ̀. Gbogbo ohun tá a dẹ̀ ń tọrọ fún ilẹ̀ wa, fún ara wa, Ọlọ́run Ọba Elédùmarè á bá wa mú wọlé àṣẹ, á fi àṣẹ dáhùn, àmì ẹ̀ á dẹ̀ farahàn nínú ayé wa, á farahàn lórí ilẹ̀ èdè wa náà. Mo kí wa pé a kú ọjọ́ mẹ́ta, a kú ọ̀rọ̀ ìlú wa ò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè. Èdè wa ò ní parun, àṣà àti ìṣe wa kò ní wọgbó. Mo wá láti tún sọ̀rọ̀ lórí ètò ìdáàbòbò nílẹ̀ wa pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri lọ́tún lósì ní ìlú wa, ìlú Nàìjíríà. Ibi gbogbo ló ti ń ṣẹlẹ̀. Bóyá ń ṣẹlẹ̀ ní Òkè Ọya, ló ń ṣẹlẹ̀ lọ́dọ̀ tiwa, ọ̀dọ̀ àwọn Ìgbò, àwọn ìjọ, gbogbo ibikíbi ló ti ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n àwa Yorùbá la ní tíná bá ń jó ni tó ń jọ ọmọ ẹni, tara ẹni là ń kọ́kọ́ gbọ̀n. Ó dẹ̀ máa ń kángun síra wa jura wa lọ. So èyí tó kángun sí àwa ẹgbẹ́ OPC Reformed, òun ni ti ọ̀dọ̀ wa nílẹ̀ káàárọ̀ oòjíire, nílẹ̀ Yorùbá, nílẹ̀ Oòduà. Òun dẹ̀ ni màá fẹ́ sọ̀rọ̀ lé lórí. A rí pé kí bàbá wa Dr. Frederick Ṣìòtán Fásẹ̀hùn kan tó ṣaláìsí ńgbà yẹn, èmi jẹ́ akọ̀wé fún wọn ńgbà yẹn, láti máa ń pariwo síta tantan pé wọ́n kóyàn wa kéré nílẹ̀ Yorùbá, nílẹ̀ Nàìjíríà, pé wọ́n ń fi ẹ̀tọ́ wa, wọ́n fi ń dùn wa nílẹ̀ Nàìjíríà. Gbogbo ìjà ìdẹ̀ ní OPC lápapọ̀ là ń jà lọ́tún lósì ńgbà yẹn. Ìgbà tó di àkókò kan, ọ̀rọ̀ Yorùbá Nation wáyé. Gbogbo wa náà lárún pa, lárún sẹ̀sì pé Ọlọ́run ṣe nǹkan tí àwa OPC tá ń jà fún. Òun náà ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá tí wọ́n rí ń sìn pé yes, àwọn gbọ́dọ̀ dìde fún. Gbogbo wa náà lárún parún sẹ̀sì la kọ́ ọmọ síta lọ́tún lósì pé kárìn ká pọ̀, iyẹ ló ń yẹ ni. Adẹ̀ ń bá lọ, à ń bá lọ. Ìgbà tó máa di 2023, ọ̀pọ̀lọpọ̀ wa ní lọ́kàn wípé gẹ́gẹ́ bí ààrẹ wa, bàbá wa, ẹ̀gbọ́n wa, ọmọ wa, àbúrò wa, Bọ́lá Ahmed Tinubu, bọ́n ṣe gbégbá orókè nínú ìbò yẹn, pé gbogbo nǹkan tá à ń jà fún náà, Ọlọ́run ti ń bá wa sọ di ẹ̀rọ nìyẹn. Tínú wa dẹ̀ ń dùn pé àyípadà tó dáa tó máa dé bálẹ̀ Yorùbá. Lótìtọ́ àti lódodo, tá a bá fi àwọn ojú kọ̀ọ̀kan wò, àwọn àyípadà tó dáńdé bá wa ní apá ọ̀dọ̀ tiwa ń bì kò kàn tí ì kárí ni. Torí gbogbo àwọn ipò tó yẹ kán fún wa lọ́tún lósì, gbogbo àwọn ipò yìí wọ́n fi ẹ̀tọ́ wa dùn wá nígbà yẹn. Ẹ̀tọ́ wa tán fi ń dùn wá yẹn, tí wọ́n jẹ́ ká kópa tó yẹ ká kó
nínú bọ́n ṣe ń ṣe ètò ilẹ̀ Nàìjíríà. Ẹ̀rí pé nígbà tí wọ́n débẹ̀ àyípadà ń dé. Ibi tó yẹ ká ti bá ọmọ Yorùbá à ń bá wọn bẹ̀. Gbogbo àwọn kan tó jẹ́ ẹ̀tọ́ ilẹ̀ Yorùbá wọ́n gbìyànjú, wọ́n ń gbà fún wa adẹ̀ ń rí. Ṣùgbọ́n kò tíì tó, torí bọ́n ṣe ń gbà yẹn àwọn tó ń bọ́ sí lọ́wọ́ ó yẹ kán jẹ́ kó máa yé wọn pé mo fi ẹ́ síbẹ̀ kí wọn náà kò lè lọ tọ́jú ilé ni, kò ń ṣe kókó máa tọ́jú ara ẹ àti àpò ara ẹ nìkan. Àwọn tán fi síbẹ̀ yìí nǹkan tán ní kán wá ṣe wọn tí ì máa ṣe, so kán túbọ̀ gbìyànjú, wọ́n bá wọn sọ̀rọ̀ lórí àárín yẹn pé kán lọ ṣe ẹ̀tọ́ nílé. Wọ́n dẹ̀ bá gbogbo àwọn gómìnà wa wọ́n wà nílẹ̀ Yorùbá náà sọ̀rọ̀ pé kán ṣe ẹ̀tọ́ ní gbogbo ìpínlẹ̀ tán tí ń ṣe adarí lé lórí. Ṣùgbọ́n ẹ̀kọ́ ni kókó ọ̀rọ̀ tí mo wá fún gan ni ètò ààbò. Gẹ́gẹ́ bí mo sọ níbẹ̀rẹ̀ pé kò síbi tí ò ti kí ń ṣẹlẹ̀, ṣùgbọ́n tí ilẹ̀ wa ń bì òun ló jẹ èmi lógún. Nǹkan tó fà á tí mo fi sọ gba àwọn tàn tí mo sọ síwájú ẹ̀ ni pé tá a bá wòye ń sìn á rí pé ọ̀rọ̀ Yorùbá nation ó ti lọ́lẹ̀. Ìdí àti túmọ̀ ní pé a nígbàgbọ́ pé ààrẹ tó wà ń bẹ̀ á ṣe nǹkan tá a fẹ́ á ṣe fún wa. Ṣùgbọ́n ètò ààbò yẹn kò tíì péye tó, kò tíì kúnná tó. Ètò ààbò yẹn ò tíì sí ń bẹ̀. Nǹkan tí gbogbo wa mọ̀ ni pé tí ààbò tó péye ò bá sí ní ìlú, kò sí bí ìdàgbàsókè ṣe fẹ́ wà nínú ìlú yẹn. Kí oníṣòwò tó sọ pé òun fẹ́ wọ̀lú kan, òun fẹ́ lọ ṣòwò ń bẹ̀ o. Oníṣòwò ń ṣòwò láti jèrè ni. A rí dájú pé tóun bá bẹ̀rẹ̀ òun nínú ìlú yẹn, òun á ṣe débi èrè. Kò ń ṣe pé kóun kówó sílẹ̀ kó wá di pé àwọn agbénipa, àwọn jàǹdùkú wá bẹ̀rẹ̀ sí ní dàlúrú, wọ́n bà gbogbo iléeṣẹ́ òun jẹ́, nǹkan òun wọ́n bàjẹ́, òun ò rójú owó débi pé òun fẹ́ rèrè. So ìlú tí ààbò tó péye bá wà ló máa ń rọrùn fún ìdàgbàsókè níbẹ̀. Kí ìdàgbàsókè tó péye kó tó lè wà nílùú kankan, ààbò tó péye gbọ́dọ̀ wà nílùú yẹn. À ń pariwo pé nǹkan wọ́n, kò sóúnjẹ, kò sígbá, kò sáwò. Ṣé bígbà táwọn àgbẹ̀ bá lọ sóko lóúnjẹ máa wà? Dọ̀la náà yìí yọ àwọn àgbẹ̀ wa lẹ́nu lóko tí wọ́n jẹ́ kí wọ́n lè dáko. Wọ́n á dáko, wọ́n á wọnú oko, wọ́n á bà nǹkan oko wọn jẹ́. Àwọn nǹkan èrè oko tó ti yọ jáde tó yẹ kí àgbẹ̀ bẹ̀rẹ̀ sí ní kó èrè, wọ́n á dẹ̀ bàjẹ́, wọ́n á gé fáwọn màálù wọn kó máa jẹ. Àgbẹ̀ tó bá yọjú lákòókò yẹn pípa ni. Etí àwọn ìjọba wo dẹ̀ dí sí gbogbo orú nǹkan yìí. Ìgbà míì ló ṣe máa ń ṣe wá pé bóyá nítorí pé kò tiẹ̀ kàn wọ́n dẹ̀ rí pé kò lè kàn àwọn, kò dẹ̀ sẹ́ni tí ó lè kàn. Ọlọ́run má yẹ kí ìbínú Ọlọ́run kó rú dọ́dọ̀ wa ni. Tọ́lọ́run bá rí pé nǹkan tó ń ṣe sáwọn èèyàn yìí mọ iye ẹ̀ lára, Ọlọ́run lè darí ẹ̀ sọ́dọ̀ tiyín náà, ẹ̀yin náà ẹ wo bó ṣe ń rí. Mi ò gbàdúrà káburú ṣẹlẹ̀ sí yín o, but ẹ má ní lọ́kàn náà pé ẹni táburú bá fẹ́ ṣẹlẹ̀ sí kó ṣẹlẹ̀ sí. Tẹ́ ẹ bá ti ní lọ́kàn, ẹ gbìyànjú láti ṣiṣẹ́ lórí àwọn àmọ̀ràn tá à ń fún yín. Gbogbo ẹgbẹ́ tó wà nílẹ̀ Yorùbá pátápátá tó ṣe tán láti dúró tì yín láti ṣẹ́ ogun yìí, ẹ kàn sí gbogbo wọn. Ẹ ṣe ìpàdé pẹ̀lú gbogbo wọn, kẹ́dẹ̀ ṣe ojúṣe tó yẹ kẹ́ ṣe fún gbogbo wọn. Ẹ ró gbogbo wọn lágbára tó yẹ kẹ́ ró wọn. Kẹ́ wá máa wo àbájáde nǹkan tó máa ṣẹlẹ̀. Ó ṣe pàtàkì gan. Ìdàgbàsókè tó péye ò dé bálẹ̀ wa torí kò sí ààbò tó péye. Ẹ jẹ́ kí ààbò tó péye wà. Àwọn tó ń fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú yín, wọ́n wà ńlẹ̀ tó ti ṣetán láti ṣiṣẹ́ pẹ̀lú yín láti rí pé ààbò tó péye wà. So ẹ dúró tì wá, ẹ ró wa lágbára. A dẹ̀ fi dá yín lójú pé ààbò tó péye á wà nílẹ̀ Yorùbá. Yorùbá lè sùn pẹ̀lú ìfọkànbalẹ̀, àlàáfíà á jọba nílẹ̀ wa. Àbí mo yẹ sọ lẹ́ẹ̀kan pé tí iná bá ń jó ni tó ń jọ́ ọmọ ẹni àkọ́kọ́ gbọ́n tara ẹni nù. Amẹ́ríkà tálá fẹ́ gbójúlé tí wọn náà ló ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń sìn. Tán bá dẹ̀ yanjú tiwọn, wọn ò lè rántí pé ibì kankan wà níbì kan.
ẹ̀rí pé Zelensky náà ti ń pariwo pé nǹkan tí Amẹ́ríkà ń dojúkọ ń sìn ó máa díwọ́ ìrànlọ́wọ́ nǹkan ogun tó ń ṣe fáwọn, ó máa dínwó ẹ̀ kù, tí ó dẹ̀ sí rọ́ńbẹ̀. ọ̀rọ̀ tí Ukraine gan dẹ̀ tún jẹ wọ́n lógún ju ọ̀rọ̀ tí Nàìjíríà lọ, tó túmọ̀ sí pé àwa fúnra ara wa gan la gbọ́dọ̀ gbárùkù ti ara wa. nǹkan tí wọ́n fẹ́ kí ààrẹ mọ̀ ní pé ìgbà tẹ́ bá wá rí àwọn ẹgbẹ́ kan tán ní àwọn ṣe tán láti fi ẹ̀mí wọn lélẹ̀ láti pé ààbò tó péye ó wà lórílẹ̀‐èdè wọn, kí ló dé tẹ́ gbárùkù ti àwọn ẹgbẹ́ yìí? Kí ló dé tẹ́ ṣe ìrànlọ́wọ́ tó yẹ kẹ́ ṣe? Kí ló dé tẹ́ ṣe fún wọn? gbogbo àwọn gómìnà wa náà pátápátá ní gbogbo ìpínlẹ̀ Yorùbá dé Kwara dé Kogi ni láti sọ pé a ṣe tán, gbogbo ẹgbẹ́ ìjàngbara tó wà nílẹ̀ Yorùbá pátápátá, OPC reformed ni o, gbogbo OPC lápapọ̀, àwọn ọdẹ ni o, àwọn Àgbẹ̀kọ̀yà ni o, gbogbo wa la ṣe tán láti fi ẹ̀mí wa lélẹ̀ láti rí pé a kojú àwọn jàǹdùkú, àwọn Fúlàní tó wá ń yọ wá lẹ́nu, Boko Haram ni o, ISWAP ni, ISIS ni o, tó ń yọ wá lẹ́nu nílẹ̀ Yorùbá. Kí ló dé tí ìjọba, ẹ̀yin gómìnà wa àti ààrẹ wa tẹ́lẹ̀ pawọ́pọ̀ pé ẹ jẹ́ ká rú àwọn èèyàn yìí lágbára láti bá wa ṣe àwọn ogun tó ń kojú wa yìí? gbogbo kíní ò bá ti di àfìsẹ́yìn, kò bá ti di ọ̀rọ̀ ìtàn, ṣùgbọ́n ẹ̀kan ń jẹ́ kó gba etí ọ̀tún wọlé kó dẹ̀ gba tòsí jáde. ẹ má bínú mi ò rí yín fín o, bọ̀bọ́ yìí jọ lójú mi òun ni mo ṣe ń sọ o, torí èmi nígbàgbọ́ pé tí ẹ̀ka ológun kógun ààrẹ orílẹ̀-èdè kan bá rí pé àwọn kan dìde pé wọ́n fẹ́ bóun kojú ogun tó ń dojúkọ ìlú àwọn, inú wọn máa ń dùn, wọ́n máa ń tẹ́wọ́ gbà wọ́n ni. èmi wàá mọ nǹkan tó ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ fi kọbi ara sí gbogbo ilé tí gbogbo wa ń sọ lọ́tún lósì. mo wá ń bẹ gbogbo wa kẹjọ kẹ́ bá pín fọ́nrán yìí kó dé ọ̀dọ̀ gbogbo àwọn gómìnà wa pátápátá nípínlẹ̀ Yorùbá, kó dẹ̀ dé ọ̀dọ̀ ààrẹ. mo nígbàgbọ́ pé gbogbo bẹ̀ náà ló máa dé, ṣùgbọ́n tó bá fọwọ́ ṣọwọ́ sí wọn, ẹni tó bá ní àǹfààní láti fi ṣọwọ́ sí wọn, pé gbogbo àwa ẹgbẹ́ tá wà nílẹ̀ Yorùbá láti ṣe tán, látòrí OPC reform dé gbogbo ẹgbẹ́ tó kù, mú ìdárúkọ yẹn, èmi làgbẹ́ ni, èmi làgbẹ́kọ̀yà, gbogbo apátápátá, gbogbo OPC lápapọ̀, a ti ṣe tán láti rí pé ààbò tó péye ó wà nílùú wa. wọ́n dẹ̀ sọ, wọ́n ní gbogbo wa ti sinmi ń sìn pé kò sí nǹkan tó ń jẹ́ Oòduà nation for now nísìnyí báyìí, torí pé ààrẹ wa, ọmọ wa, ẹ̀gbọ́n wa, bàbá wa, àbúrò wa ló ń ṣe ààrẹ. ara nǹkan padà ń jà fún náà nìyẹn, pé wọ́n ń fìyà jẹ wá, wọn ò fún wa lẹ́tọ̀ọ́ wa, gbogbo nǹkan tó bí Oòduà nation lélẹ̀. níwọ̀n ìgbà tíyẹn ò sí mọ́ ń sìn, èrò bí ààbò tó péye bó ṣe máa jọba nípínlẹ̀ wa, gbogbo ìpínlẹ̀ Yorùbá, mo ka Kogi àti Kwara, mo kà náà mọ́. àwọn Warri ní Delta náà ara wa náà ni wọ́n, Edo State ara wa ni wọ́n. gbogbo àwọn ìpínlẹ̀ yìí bí ààbò tó péye bó ṣe máa jọba, kí ààrẹ bá wa ṣèpàdé pẹ̀lú gbogbo àwọn gómìnà tó wà ń bẹ̀, pé kán lọ mójútó nǹkan tí àwa yìí ń sọ, kán kọbi ara sí, kán mú lò. èmi ò ríbikíbi lórílẹ̀-èdè àgbáyé tí àwọn kan ti máa kóra wọn jọ pé ogun tó ń ja ìlú yìí o. ẹ worúgbà tí ogun Ukraine bẹ̀rẹ̀, wọ́n lọ mú ọmọ lọ́tún lósì nínà, oníkálukú náà dẹ̀ ń ṣe àwọn bọ́ǹpà àgbélẹ̀rọ fúnra wọn tó ń lò láti make sure pé ààbò tó péye wà nílùú àwọn lọ́tún lósì. bọ́n ẹ máa ń ṣe ń gbọ́ ogun nìyẹn. yìí tó ń ṣẹlẹ̀ sí wa náà ogun abẹ́lé ni. nígbà táwọn kan wá dìde pé a ṣetán láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú gbogbo àwọn agbófinró pẹ̀lú ìjọba láti rí pé a ṣẹ́ ogun yìí láṣẹ wọlẹ̀ tí ò ní gbé ní mọ́ rárá, tó dẹ̀ yẹ pé nǹkan tá a mọ̀ ṣe tá a dẹ̀ ti ń ṣe tẹ́lẹ̀ mọ̀ wá sí náà nìyẹn. kí ló dé tẹ́ wàá wọ̀dọ̀ wa? kí ló dé tẹ́ ìṣèrànlọ́wọ́ tó yẹ kẹ́ ṣe? òun ló jẹ́ káwọn kan máa wò pé bóyá inú ẹ̀yin kan tiẹ̀ ń dùn sí pé nǹkan tó ń ṣẹlẹ̀ yóò ń ṣẹlẹ̀, tí mo dẹ̀ mọ̀ pé inú yóò dùn sí. so mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run, lórúkọ Oòduà, ẹ ṣe ìpàdé tó yẹ kẹ́ ṣe, kẹ́dẹ̀ ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe fún àwa tá a ṣe tán láti fi ẹ̀mí wálẹ̀ láti rí pé ogun yìí ó ṣẹ́wọlẹ̀ láṣẹwọlẹ̀ pátápátá, tí ó dẹ̀ ní kù síbi kankan mọ́. ẹlẹ́ẹ̀kejì wa ni pé ní àṣẹ ti Èdùmàrè, ààrẹ ń padà bọ̀ lẹ́lẹ́ẹ̀kejì. tí ààrẹ bá parí tẹ́nà wọn lẹ́lẹ́ẹ̀kejì, ìpele kejì tán fẹ́ padà wá, tán bá parí ètò ìṣe ìjọba wọn,
ibo ni Yorùbá fẹ́ wà. Àwọn ìbéèrè tó yẹ ká ti bẹ̀rẹ̀ sí ní bira wá ń sìn lélẹ́yìí o. Oyè yẹn ò ń ṣe iye, kò ń ṣe oyè ọba tá à ń jẹ dọjọ́ kú. Oyè ọdún 8 péré ni. Ọdún 4 tó bẹ̀rẹ̀ lánàá ló ti tán yìí o. Ọdún 4 mi àdé bó ṣe ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe máa pín. Àdẹ̀jọ ṣojú gbogbo wa ni. Bọ̀ ìbò nílẹ̀ Yorùbá ń lọ tí ààrẹ bá parí ìṣèjọba wọn ní ẹlẹ́ẹ̀kejì. Ipò wo ni Yorùbá fẹ́ wà? Ọ̀rọ̀ tí mò ń sọ á máa yí àwa ọlọ́gbọ́n. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní máa dálẹ̀, ká bẹ̀rẹ̀ sí ní máa tú, ká máa ṣá, ká máa mọ nǹkan tó yẹ kó ṣẹlẹ̀. Àwọn ìpàdé tó bá dẹ̀ yẹ kó máa wáyé, ká bẹ̀rẹ̀ sí ní máa pe àwọn ìpàdé yẹn. Ká bẹ̀rẹ̀ sí ní máa wá ọ̀nà àbáyọ sí àwọn nǹkan tó lè fẹ́ dojúkọ lẹ̀ Yorùbá, ká lè mọ ibi tá à ń lọ lẹ́yìn ìgbà yẹn. Kò gbọ́dọ̀ bá wa lójijì o. Àbọ̀rọ̀ là ń sọ fún ọmọlúwàbí, tó bá dénú ẹ̀ á di odidi. Ẹ jọ̀ọ́ ẹ bá mi gbà á kẹ́ yẹ̀ wò, odò àgbèwà. Ẹ ṣé.